Yes, still on Osiasa. Welcome to Easy World Media, where entertainment meets endless curiosity. Always ignite your imagination with us as we are here to ignite that your imagination concerning Osiasa. Yosa students. So therefore, wọ́n nípa àkínṣájọ ẹlẹ́dẹ̀ fún ẹ̀dẹ́ ká gbọ́ láti ọ̀dọ̀ omidan wa tó wà lórí ètò wa ẹ̀gbọ́n ṣe ń dán lójú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Ok, kí lorúkọ yín? Orúkọ tèmi ni Omidan Adéṣẹwà tí mo jẹ́ ọmọ Òwúrò Lẹ́bùrú tí a ṣe Ọ̀ṣàṣà fún Gẹ́gẹ́ bí àwọn yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń dán ó máa tún níṣẹ́ míì tẹ́ ẹ̀ tún ṣe yàtọ̀ sí pé ẹ jẹ́ student ti ìlú nínú Ìlọrin. Ẹ ṣé. Lákọ̀ọ́kọ́ mo jẹ́ makeup artist tí àwọn Yorùbá ń pè ní kúnjúkúnjú aṣaralóge. Èyí mo ń jẹ́ kí àwọn arẹwà kó túbọ̀ rẹwà sí. Èyí tó wá jẹ́ kẹ́ ẹ gbé iṣẹ́ yín hàn gangan fún gbogbo àwọn aráalé. Ẹ ṣé gan gidigidi láì fọwọ́gbọ́n afẹ́kẹ́ sọ fún wa gẹ́gẹ́ bí inú yín ṣe dùn tó fún àṣeyọrí ti Ọ̀ṣàṣà ti ọdún yìí tó bá gẹṣin nínú yín tó máa kọsẹ̀ ní àbí máa lọ bí jet. Tó bá gbé sí inú mi lé mi kò lè kọsẹ̀ rárá yóò máa lọ gẹ́gẹ́. Ìyẹn ni pé inú yín dùn níbi. Inú mi dùn púpọ̀. Láti ìgbà tí mo ti wọ Ìlọrin tí mo jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ Yorùbá àwọn èèyàn tí wọ́n ti máa ń ṣe Ọ̀ṣàṣà yìí wọ́n ti máa ń ṣe tèmi náà máa ń kópa mo máa ń kọrin fún àwọn tó ń lọ tá máa fi nǹkan tí mo ní òkè máa fi hàn fún wọn lórí tàbí pé òkè èmi náà lè ṣe lé mo lè ṣe lé lónìí yìí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ fún mi náà inú mi dùn púpọ̀ inú mi dùn púpọ̀. A jẹ́ pé ẹ ti ń sin àwọn èèyàn lọ sí ilé ọkọ wọ́n wá sí ẹ̀yin náà lọ sí wọ́n gbé yín níyàwó lónìí ok gbogbo ẹ̀yin aráalé àwọn ẹ jẹ́ ká máa retí ìgbà tó máa gbé mi náà lọ́kọ báyìí o ok ẹ jẹ́ ká máa tẹ̀síwájú lórí ètò ẹ sọ fún wa nípa pé ok nǹkan tẹ́ máa ń kópa ní inú ọdún Ọ̀ṣàṣà ni pé ẹ máa bá wọn kọrin máa fi gbogbo nǹkan tẹ́ ẹ ní láti fi ràn wọ́n lọ́wọ́ ok ẹ ṣé gan fún àṣeyọrí tọdún yìí a gbọ́ wípé ọdún yìí ló dùn jù nínú gbogbo àwọn ọdún àtúntò tí ń ṣe lọ ní University of Ìlọrin ǹjẹ́ ẹ lè sọ fún wa ní bóyá àwọn èlò tẹ́ lò níbẹ̀ ṣé magi yín ibi tẹ́ ti ra magi àbí ata yín bóyá lọ rà ní Sango lẹ fi sí tó fi dùn ju gbogbo àwọn ilé tí wọ́n ti ṣe lọ ní ìlú University of Ìlọrin. Ẹ ṣé. Lákọ̀ọ́kọ́ èmi ni akọ̀wé owó fún sáà ti ìdàgbàsókè tàwa yìí sáà ìdàgbàsókè mo jẹ́ akọ̀wé owó tó jẹ́ financial secretary. Àkọ́kọ́ ohun tí a tún ṣe tó jẹ́ kí Ọ̀ṣàṣà yìí kó túbọ̀ dùn ju ti tàyìntẹ̀yìn wá lọ ni pé ọjọ́ kan la máa fi ń ṣe Ọ̀ṣàṣà tẹ́lẹ̀ ọjọ́ kan la máa fi ń ṣe ìyẹn irú ìpàdé yìí báyìí tó pé gbogbo èèyàn ló máa wá ọjọ́ kan la máa fi ń ṣe ṣùgbọ́n ní títí eléyìí ọjọ́ mẹ́ta kódà ọjọ́ mẹ́rin gbáko la fi ṣe a ṣe ìpàtẹ ọjà níbi tí oníkálukú á ti fi ohun àṣà ìbílẹ̀ gbogbo ọjà táwọn Yorùbá máa ń ṣe tó máa ń ta owó tó máa ń ṣàfihàn a ṣe yẹn lọ́jọ́ àkọ́kọ́ a ṣe lọ́jọ́ kejì àná òun la ṣe ojúde Yosa gbogbo ọmọ Yorùbá pátápátá amúra wọn kálukú wọ ìró bùbá gbogbo tó wù wá láwọ̀ tó fi àṣà Yorùbá hàn a sì ṣe ìkéde pé a ó ní Ọ̀ṣàṣà gangan òní tó jẹ́ títí ìparí yóò wáyé lẹ́nu a fi hàn káàkiri a ṣe tí wọ́n pè ní awareness a jẹ́ kí gbogbo ará ọmọ Ìlọrin pátápátá kí wọ́n mọ̀ pé èní yìí la fẹ́ ṣe Ọ̀ṣàṣà. ok gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ wọ́n ti sìn ẹ̀yin báyìí wọ́n ti sìn yín lọ ilé ọkọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ fẹ́ sọ fún àwọn omidan àti ọ̀gbẹ́ni tó ń bọ̀ lẹ́yìn yín láti ṣe kíni láti fi múra pé wọ́n lè máa lè sìn àwọn náà wọ́n ṣe sìn yín báyìí. ó sọ pé ẹni tó bá ṣiṣẹ́ parí òun là ń rìn kò sí ẹni tí kò ní fẹ́ rẹ̀ kò sẹ́ni tí kò ní fẹ́ ṣú tá a bá ń ṣe lọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá àwọn òpó ìníjà lóríṣiríṣi là máa ń rí ṣùgbọ́n ẹni tí ò bá rò pé ó ní nǹkan tí mo fi wá sínú ọgbà yìí òun ló máa tẹpá mọ́ṣẹ́ so tó bá mọ̀ pé nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ kó fi àdúrà sí i àwọn bàbá wa máa ń sọ àwọn létí àwọn sọ pé wọ́n máa fún ọ ní Yorùbá tí ò bá wù ọ́ àyè wà kọ́ lọ gba jáàmù mi ìyẹn ni pé báyìí là ń ṣe ìdílé wa ìwọ bò mí ní gbogbo pátá máa ń ṣe ní Yorùbá tó jẹ́ nǹkan tá a máa ń ṣe as Yorùbá student gbogbo ẹ̀ la gbúdọ̀ ṣe so mo rọ àwọn tó ń bọ̀ lẹ́yìn pé káwọn náà tó ní àforítì kán forítì títí dé òpin káwọn náà wọ́n lè ṣe Ọ̀ṣàṣà fún àwọn náà. ẹ ṣé gidigidi omidan wa ká tó máa lọ sórí ètò láì gbà wá lákòókò tó pọ̀ afẹ́sáré bá wa fi àmì
sí orúkọ wa Easy Wealth Media Hub. Okay. Síwájú kí tó fi àmì sí àwọn Yorùbá nìkan tí a ń pè ní àyálò èdè. Bẹ́ẹ̀ni. Nínú Yorùbá bí ẹ ṣe pè ní èdè Gẹ̀ẹ́sì tèmi bá fẹ́ pè ní èdè Yorùbá àti ọmọ Yorùbá mo lè kó ṣe pé bóyá mo máa change nǹkan tẹ́ sọ o ṣùgbọ́n bí màá ṣe pé ó máa yàtọ̀ ẹ sọ pé easy tí Yorùbá bá fẹ́ pé tó bá fẹ́ fi àyàfetí yá pé nǹkan tó ń gbọ́ lẹ́nu tí ẹ sọ wọ́n ní easy mímídò easy mímídò. Okay. Wealthy yóò jẹ́ wealthy ṣé wàá jẹ́ mídòdò wealthy mídòdò so yóò jẹ́ mídíà mímídò yóò jẹ́ ọ̀bù mídòdò torí Yorùbá ò ní péré ọ̀bù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tá a fi ti gbọ́ òun làwọn ń pè ọ̀bù mídòdò. Ẹ ṣé gan, ẹ ṣé gidigidi omidan wa àdúpẹ́ gidigidi gbogbo ẹ̀yàn wa lè tẹ̀ ń wò wá ẹ̀ má jẹ́ ká gbàgbé àṣà wa ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká di àṣà wa mú gidigidi àṣà wa ó ṣe kí ni ó ní value ní gbogbo ìlú pátápátá lórílẹ̀-èdè ayé ẹ ṣé gan ẹ ṣé gidigidi God bless you.